بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبته ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ wá di òní láyé lálàáfíà ara òní ọjọ́ kẹrìnlélógún oṣù Ramadan ti ọgọ́rùn ọdún mẹ́rìnlá ó lé ọdún mẹ́rìndínlógójì ọjọ́ kẹrìnlélógún oṣù Ramadan oṣù kẹsàn-án lọ́dọ̀ Ọlọ́run ti ọgọ́rùn ọdún mẹ́rìnlá ti sí 1400 years ó lé ọdún mẹ́rìndínlógójì and 36 years 1436 years sísìn sọdọ táwa nínú rẹ̀ yìí lànàbí Muhammad sallallahu alayhi wa sallam ẹ tọ́lọ̀ ọ̀run láti jẹ́ ìkẹ́ fún gbogbo ara ayé tọ́lọ̀ ń sọ̀rọ̀ sọ́tọ̀lá ń bí ẹ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin sura kọkànlélógún ayé ọgọ́rùn-ún ó lé méje wípé àrùn ọ̀nṣẹ́ lásán bí ṣe torí kò lè jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá òun la fi gbé ọdí tá a fi ṣẹ́rù jìṣẹ́ fọ́ra yé ọdún tí mo sọ yìí ló dà tí ànábì wa ti ṣe jẹ́ kó ní Mẹ́kà lọ sí Madinatu Munawwara tọ́lọ́n ti ibẹ̀ gbé Islam káàkiri àgbáyé nípasẹ̀ ànábì Muhammad sallam àtàwọn sàhábà tó lo ayé pẹ̀lú ẹ̀kọ́ lọ́n kó bá yọ́nú sí wọn tó fi ta ẹ̀sìn ọlọ́ẹ̀yọ̀ kan oṣù tí ń bẹ lórí ilẹ̀ láti àná títí dòní ẹ̀sìn ọlọ́ẹ̀yọ̀ kan tí ò pé méjì kò pé mẹ́ta tí í ṣẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run láti gbà tọ́lọ́run ti dá bàbá wa àgbà níbi Ádámù aleyhi salatu wassalam tíjọ́ta yọ parẹ́ ẹ̀sìn ẹ̀yọ̀ kóso tọ́lọ́run fẹ́ràn gbogbo àwọn ànábì rẹ̀ tẹ́gbẹ́ ànábì Ádámù ṣe aleyhi salam òun lànábì Nuhu ṣe aleyhi salam tíṣe àkọ́kọ́ òjíṣẹ́ Ọlọ́run lókè yẹ̀pẹ̀ ayé òun ló pe àwọn èèyàn sí ẹ̀sìn yẹn làwọn èèyàn kọ́ tí wọ́n jọ́sìn fún nǹkan mìíràn tọ̀sọ̀ lọ́hùn tọ́lọ́run fi pa wọ́n rẹ́ pẹ̀lú omi túfán ẹ̀sìn ẹ̀yọ̀ kóso iná lẹ̀sìn tọ́lọ́n fi rán gbogbo àwọn ànábì rẹ̀ kíkẹ́ àti gọlọ́n kọ́ lọ bá wọn tẹ dórí ànábì wa Ibrahim ni tẹ dórí ọmọ rẹ̀ Ismail ni tẹ dórí ọmọ rẹ̀ Isahaq ni tẹ dórí àwọn ọmọ rẹ̀ gẹ́bí Yakubu Yusuf tẹ dórí ànábì Musa tẹ dórí ànábì Isa alayhimu salatu wa salam ajma'in ẹ̀sìn ẹ̀yọ̀ kó so tọ́lọ́n fi rán gbogbo wọn sí aráyé nu òun lẹ̀sìn Islam torí ẹ̀rọ Ọlọ́run fi sọ nínú àwọn ayatọ̀ pọ̀ nínú Al-Qur'anul Karim ìkànnì rẹ̀ ní sọ́tọ̀ Al-Imran sura kẹta ayé àkọkàndínlógún sura 3 verse 19 tọ́wọ́ pé inna ad-dina 'inda Allahi al-Islam ètí ń ṣe ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́ọ̀ba Islam ni kì í ṣe ẹ̀sìn míì ẹ̀sìn Islam lẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ ayé olúkàkùlọ̀ lẹ́sìn onírànà tó ń ṣe ṣùgbọ́n ẹ̀wọ̀n ẹ̀sìn ẹ̀ ìṣẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì ní í gbà wọ́n tọ́jú lálùkè yàmà lè sọ ọ́nù sọ́tọ̀ Al-Imran yìí kan náà sura kẹta àyà karùn-ún lé ní ọgọ́rin
pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. ẹ ń bá lọ ṣe ẹ̀sìn mi yàtọ̀ sí Islam pàdé wọn Ọlọ́run falan yuqbala minhu láìláà ò ní gbẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin. òun tó ń tajà lókè àwọn náà tí ó kù fún tí ó pàdánù ló máa wà. ànábì Muhammad sallallahu alaihi wasallam tá à ń tọrọ àlékún kẹ́tìkẹ́ Ọlọ́run fún àwọn aráàlú àwọn sàhábì rẹ̀ kọ́lọ́n bá sàlékún àti gẹ̀ wọn tẹ́ dórí gbogbo àwọn tá ń tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wá títí tí ó fi di ọjọ́ ìkẹyìn ọjọ́ tèmi àtẹ̀yìn ọjà bọ̀ ọ̀sẹ̀ wá fún Ọlọ́run lẹ́sẹ̀ ó gbèjì níjọ́ tí kedere ọdẹ kan ti gbangba ọbẹ̀ wò ìjọ náà Ọlọ́run jẹ́ ká bọ́lọ̀ ń pàdé eré Ọlọ́run jẹ́ bọ́lọ̀ ń pàdé eré Ọlọ́run jẹ́ bọ́lọ̀ ń pàdé eré bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa ìmáàmù wa tí wọ́n ní kalẹ̀ lórí àwọn àìmà àwọn ìmáàmù tí wọ́n ń bẹ pẹ̀lú wọn níjókòó níwájú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ lórí gbogbo wa àtọkùnrin àtobìnrin wa ọlọ́mọdé àmọ́ padà sí ibú kádà àbọ̀ ọlọ́mọdé òkòlè a lórí àwọn tó lọ ń ṣe fún a lórí ọlọ́mọdé òdìbànújẹ́ àwọn tí ń bọ̀ alẹ́ mi ọlọ́nkọ́ sọ́dídùn fún abá ti fẹ́ kọ́rọ̀ orí ọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́njẹ́ ó dáa jù bẹ́ẹ̀ lọ. àwọn tá à ń gbà lọ́wọ́ ìbọ̀sọ̀ ló pe àwẹ̀ wa jẹ́ pọ̀ pọ̀lọpọ̀ láyé láyé lálàáfíà ara kọ́lọ́n sì gbà lẹ́sẹ̀ fún wa àti gbogbo sẹ́ẹ̀rì míì tá a bá ṣe kọ́lá la hawla wala quwwata illa billah. wọ́n ní kí n sọ̀rọ̀ lórí àwọn àfáàtù zina àwọn aburú tí máa ti ara zina ṣe jáde fún ẹni tí ń ṣe àti fún àwùjọ lódìdí àwọn nǹkan burúkú wo ni ń bẹ lára ẹ̀ kí ni òfin Ọlọ́run ìdájọ́ Ọlọ́run lórí zina kí n tó gbẹ́nu lé kí n kọ́kọ́ sọ fún ayé pé Ọlọ́run bá tó dọ́mọ ẹ̀dẹ́ ni ẹ̀dáàyàn nítorí ìdí pàtàkì ni Ọlọ́run dá wa nítorí eré ṣe pé ká máa ṣeré lórí ilẹ̀ ká máa gbá bọ́ọ̀lù ká máa wòran bọ́ọ̀lù ká máa wo fíìmù ká máa wo fídíò ká máa ja ẹsẹ̀ ká máa ja kọ́ńfù ká máa ja taekwondo table tennis game gbogbo ní ìrànká téèyàn ń ṣeun kódà tí e dórí iṣẹ́ tá à ń ṣe jẹun torí ẹ̀kọ́ lè dá wa iṣẹ́ tá à ń ṣe jẹun iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan ń ṣe jẹun iṣẹ́ olùkọ́ni oníkíwò oníwèé iṣẹ́ dókítà oníwòsàn iṣẹ́ àkántáǹtì bá wọn ṣírò owó iṣẹ́ ẹnjìníà tí ń ṣe títì tí ń kọ́ ilé tí ń hun irin iṣẹ́ àwọn tí ń ṣiṣẹ́ iná iṣẹ́ náà kì í ṣiṣẹ́ náà tàlùkì àmọ́ o ká mú ká faná wọlé kí mọ́lẹ́ òfin mọ́ wà nù ilé iṣẹ́ àwọn tí ń mọ ilé iṣẹ́ àwọn tí ń kan ilé iṣẹ́ àwọn tí ń kan bẹ́ẹ̀dì iṣẹ́ àwọn tí ń tọkọ̀ ṣe iṣẹ́ àwọn tí ń tún fóònù ṣe iṣẹ́ àwọn tí ń tún aago ṣe iṣẹ́ àwọn tí ń hun aṣọ tí ń hun fìlà tí ń kádígà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ní ìránṣẹ́ tá à ń ṣeun kì í sì torí ẹ̀ lọ́nà yìí dá wa. iṣẹ́ tá a ṣe tá a fi jẹ tá a fi mu secondary ló jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ lẹ́gbẹ̀ẹ́ primary assignment primary duty nǹkan gangan tọ́lọ́n torí ẹ̀dọ́mọ̀ ẹ̀dẹ́ nìyà tí í ṣe ntọ́lọ́n tọ́ka sínú suratu Dhariyat sura kọkànléláàdọ́ta al-Qur'an Karim àyà ìkẹrìndínlọ́gọ́ta Quran 51 verse 56 ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imuni inna Allaha huwar razzaqu dhul quwwatil matin. Ọlọ́run lálùjẹ̀nu àtẹ̀yìn wọn ọ̀dà wọn lásán bí ìṣètòrí kálí máa sìn òun ìdí tó torí ẹ̀ dá wa òun ní kálí máa sìn. Á jẹ á mu á wọ̀ á lò kọ̀ọ̀kan ọlọ́run ní kankan fi ṣe kò ní jẹ kò ní mu kò ní wọ̀ kò ní lò àmọ́ lọ́dọ̀ gbogbo tẹ́yìn ọjà tí ó mu tí ó lò òun ní kankan fi ṣe.
ó wà tó a sọ pé òun ọlọ́ọ̀bá wúwo rọ̀zákù ọba tí í ṣe àrísìkì fún ẹ̀dá tẹ́pẹ́ èyàn ó ṣiṣẹ́ díẹ̀ yọ ọmọ ọdún tó kọjá sẹ́wọ̀n èyàn ọmọ gbọ́ bùkátà tí wọ́n bá ní kéèyàn ó jókòó kó ṣe àkáǹtì bó ṣe lówó ná lódi oṣù kẹkọlẹ̀ lórí ààrẹ lórí ìyàwó lórí àwọn ọmọ lórí inú ilé yẹn lórí àwọn kọ̀ọ̀ká èyàn fẹ́ rò pé ń tóun rí lóṣù ọ̀kan tóun ná ọlọ́ọ̀ni rọ̀zákù dùlùkúbù àtẹnumàtẹ́ni ọba alágbára lè sọ́nu sọ́tù mọ̀mìnàn sọ akẹtàlélógún àyà ọgọ́fà ọdún márùn Quran chapter 23 verse 1 and 15 ọ̀rọ̀ ni afahasibitum. afahasibitum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. ọ̀rọ̀ ni àbẹ̀wò à ń rò ní pé mo dá yín lásán afahasibitum. annama khalaqnakum abatha. abatha lọ́lọ́ ń lò èrè ọwọ́ mi dilẹ̀ èrè tí ń ṣe ni mi dá yín àbí tẹ́ ń ronú tó yẹ pé dé ayé tẹ́ sọlé ayé dilé eré ilé bọ́ọ̀lù ilé géèmù ilé fídíò ilé fíìmù ilé ìranù ilé hòtẹ́ẹ̀lì ilé àwọn ṣọ́ọ̀ṣì ọtí ńláńlá èso ti gbajúmọ̀ ní Ìbàdàn nísìn àwọn ilé ńláńlá wọn sọ dilé ọtí àwọn táwọn olóṣèlú bá ti jí owó tán ìmọ̀ ilé epo ìmọ̀ hòtẹ́ẹ̀lì ìmọ̀ ṣọ́ọ̀bù ọtí ṣé ẹ rò pé kò nídìí kankan tí mo torí ẹ̀dá ẹni. wà á nà kó mi ilé iná látòrí ẹ̀ ní padà sọ́dọ̀ wa ni ẹ rò pé bí tá a dá èsì lẹ́yìn ṣe gbére sí ẹ̀ ní padà wá. fata'ala Allahul malikul haqq. abẹ́ ẹ̀rọ yìí pé tẹ́ ẹ bá tiẹ̀ tó padà dé ẹ kẹ́ kó láyé wọnú lẹ̀ lọ́wọ́ bó ìmọ̀lẹ̀ ẹ sì di ẹ̀pẹ̀ ọ parí. Ọlọ́run ni mo mọ tayọ kí n dẹ́dà lásán láì nídìí al-malikul haqq ọba tó ní gbogbo nǹkan lánàá ta ọba òdodo kọ̀dákẹ́ o. la ilaha illa huwa rabbul arshil karim. ọba tí ọ̀sẹ́ lómi ìtọ́tọ́ láti joseph àjàfó nìkan ọba tó ní aláràṣí ńlá òní nítorí tóbi jù ní gbogbo ńtọ́ dání jálẹ̀ àríṣù orí ẹ̀ lọ́lọ́run wà kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run mọ́ alẹ́ àríṣù ló bo gbogbo sánmà tilẹ̀ lọ́lọ́ yìí ṣe bíi tẹ́ǹtì kọ́fà fún sánmà tilẹ̀ ó ju sánmà méjèèjì lọ láì mọ iye ọ̀nà kùrìsíyù wọ́n ṣe àkùrìsíyù samawati wal arda àga ní jẹ́ kùrìsí àga yẹn ju sánmà méjèèjì lọ fún ọlọ́run bẹ́ẹ̀ nù ayatu kùrìsí Quran chapter 2 verse 155 sánmà méjèèjì kùrìsíyù nìkan àga yẹn ju gbogbo wọn lọ àga yẹn tó ju sánmà méjèèjì lọ àríbi ọ̀sán oríkojú kó déédéé kóró àgbàdo kan lọ tá a sọ sórí ilẹ̀ ayé yìí ń bo láti rí èyí ò wá tì kí ni mẹ́ṣọ́mẹ́ǹtì àgbàdo ẹyọ kan tá a bá sọ orí ilẹ̀ ayé lórí ilẹ̀ àdúgbò kọ́lọ́kọ́ nìkan tá a bá sọ kóró àgbàdo ẹyọ kan sólẹ̀ kí ni ìpéye àgbàdo láàrin ilẹ̀ tí mẹ́ ń kọ́lọ́kọ́ ká sọ pé gbogbo ayé kùrìsí yìí mo ṣe ju sẹ́mẹ̀jì àti méjèèjì lọ òun ò ju déédéé kóró àgbàdo ẹgbẹ̀lẹ̀ àbíṣọ lóye kí ẹ pé Rabbul Arshil Karim fúnra ẹni ọmọ alihamudulilayi torí ló fi jẹ́ pé gbogbo ntọ́lọ̀ máa ṣe léwọ̀ ṣìnà tá a fẹ́ sọ ẹ̀kẹ́ ǹjẹ́ kan mẹ́ni gbogbo ntọ́lọ̀ máa ṣe léwọ̀ òun lọ́pọ̀lọ́ jẹ́ èèwọ̀ lẹ́ni tó bá mọ̀ pọ̀ lọ́ọ̀ lọ́dáhùn wọ́n padà ọ̀dọ̀ ọlọ́run jọ kan òun padà lọ láti lọ jábọ̀ sẹ́hùn fọlọ́ọ̀ ni kì í pé à ń padà lọ ọ̀hún láti lọ jókòó láti lọ sinmi láti máa lọ jẹ máa lọ mú lásán à ń lọ jábọ̀ ọ̀sẹ̀ ni ẹ̀ ń bá jábọ̀ ọ̀sẹ̀ rẹ̀ jásí rere lọ́dọ̀ ọlọ́run pé ń ta torí ẹ̀dá orí ṣe òun ni ó sinmi yọ̀bọ̀ náà lùjáde yọ̀bọ̀ sinmi yọ̀bọ̀ gbádùn láéláé tí ò ní mà ní ẹ̀rọ láéláé kò sí pé ayàgbẹ́ mọ́ kò sí pé yàn ọ́ tọ̀ mọ́ kò sí pé ọ̀rẹ́ mi mọ́ kò sí pé ẹsẹ̀ ń ṣe mí mọ́ kò sí pé kò ń jáde mú mọ́ kò sí pé nǹkan kẹ̀dẹ̀bẹ̀ jáde lọ́fun mọ́ inú gbádùn láéláé lè yàn wà kò sí pé mọ̀ ń wá kíní kan rí mọ́ gbogbo ntẹ̀ wá ni ọ máa rí wàhálà kan fi àmà tẹ̀sítẹ̀ yìí à ń fún sọ̀kọ̀m. walakum fiha ma tad'un. gbogbo ntẹ̀mí yìí bá ń fẹ́ máa tẹ̀sítẹ̀ yìí à ń fún sọ̀kọ̀m nínú sọ́tò Fussilat tí ṣe sura 41 Kùránì àyà 31 ọlọ́run walakum fiha ma tẹ̀sítẹ̀ yìí à ń fún sọ̀kọ̀m inú àlùjánnà gbogbo ntẹ̀mí yìí bá ti ń fẹ́ ni ọmọ jẹ́ ti yín bẹ́ẹ̀ tẹ́mi bá ti rò láì sọ jáde àwọn ọmọ ọ̀dọ́ tọ́lọ́ dẹ́sán jẹ́ ní ọmọ kó wọn dé ni ó
orí ìran kan yẹn tẹ́mi wá fà sí wàhálà kan fi àmà ta dáhùn ètò ìbá tó béèrè fún pé mo tó fẹ́ nǹkan yìí yóò mọ̀ déwájú yín ni àwọn yóò mọ̀ bá dùn lọ láéláé àwọn tó mọ̀ ìdítọ́ lọ́yìn dá wọn tó sẹ̀mí wọn lórí ìdítọ́ lọ́hùn torí ẹ̀ dá wọn tí wọ́n yapa Ọlọ́hun àwọn kan sì wà nù nira gbére ìyá gbére inú òkun gbére tí wọn ò ní máa ti jẹ́ kẹ́mọ́ tí wọn ò ní máa ti jẹ́ ìfọ̀kànbalẹ̀ mọ́ tí wọn ò ní máa ti jẹ́ sẹ̀mí mọ́ láéláé tí ò sọ̀rọ̀ mọ́ tí ò sì pé mo jókòó mọ́ tí ò sì pé mo sùn mọ́ láéláé ló yà nínú ọ̀nà tọ́lọ̀ ọba tọ́lá rẹ̀ ga máa ń kì í pọ̀ ọ̀rọ̀ bí ṣe kí àlùjánnà tí ó sọ ti mẹ́mẹ́ bẹ́ẹ̀ máa kì í ná nínú sọ́tù Zumaru lọ́wọ́ parí sọ́tù Zumaru nígbà tí ń sọ pé àwọn èèyàn wà bó wọn ọlọ́ọ̀ba níjọ́ ọ̀dàjọ́ a máa dà wọn níjọ lọ sínú ọ̀nà àwọn ọmọ náà fàìdájà wa fúti àti àbíbù wa bò ha tábà ti ń dẹnu ọ̀nà dáná mọ́ wọ́n bá lẹ́kọ̀ọ́ ìṣiṣẹ́ ni torí pé léèyà ni ṣíṣí rẹ̀ wọ́n bá ẹ máa kó nú ẹ̀ straight ni kò sí pé ọ̀sẹ̀ ń kẹlẹ̀kùn ó tó sí àlùjánnà ni wọ́n ń kẹlẹ̀kùn ó tó sí torí pé léèkẹ́ ni ilé ìyà ṣíṣí rẹ̀ lọ́wọ́ àìmọye sùúrà náà Jésù mẹ́rin parí kọ́ ẹ̀ lọ́dọ̀ sọ ní sọ́tún Màáríjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Al-Muhimmu gbogbo tọ́lọ̀ bá ṣe léwọ̀ fẹ́ máa kọ́ lọ́ọ̀ lọ́dà wọn ọ̀bọ̀ lọ́ọ̀ padà ẹsẹ̀ ògbèjì bẹ́ẹ̀ yàn ọ̀bá mọ̀ bọ́lọ̀ lọ́dà wọn tọ́wọ́ rò kó lóun dára wọn abẹ́nìkan bẹ tọ́ da yàtọ̀ sọ lọ́hùn ọ̀tàn rẹ̀ jẹ́ kọ̀sẹ́ni tọ́ da nǹkan kan kọjá lọ́hùn wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́lẹ̀ mi mọ̀ dá yín àti gbogbo tẹ́ ń ṣe èmi mọ̀ dá yín àti gbogbo tẹ́ ń ṣe kọ̀sẹ́ni kan tọ́ da ẹ̀dá lẹ́yìn ọlọ́hùn èmi lè kàn mọ̀ dá yín dá èèyàn mọ̀ pọ́lọ́ ọlọ́dà o èèyàn mọ̀ pọ́lọ́ ọlọ́dà o èèyàn gbà pé ó padà ọ̀dọ̀ rẹ o èèyàn gbà pé ó padà ọ̀dọ̀ rẹ o á padà ọ̀dọ̀ ẹ̀ túláàsì túláàsì á padà sọ́dọ̀ rẹ̀ ayàtọ̀ parí sọ́ọ̀tù Yásìn sura àti gbogbo àmàbẹ̀rẹ̀ mọ̀ owó ni sura 36 Kùránì ayà parí ayà 83 ntọ́lọ̀ ìwí ntọ́lọ̀ fi sọnù ẹ̀ ń padà bọ̀ lọ́dọ̀ mi èmi subhanalladhi biyadihi malakutu. subhanalladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un. ọlọ́run ní kó ọlọ́ọ̀ba ọba tẹ́tẹ́ gbogbo kọ́kọ́rọ́ sámà méjì àti méjèèjì ọwọ́ ńlọ́wà ọ̀la gbogbo sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì òun ló ń dání nínú wa ilayhi turja'un ọba alágbára lórí sámà méjì àti méjèèjì tó ní gbogbo ẹ̀ àti ti mẹ́nu ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ lẹ́ ń padà bọ̀ á darí yín padà sọ́dọ̀ rẹ̀ kọ̀sọ́mọ́tẹ́ fẹ́ dá sí tọ́mìyàn fi ní padà bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́ ń ṣe léwọ̀ kájẹ́nà sí gbogbo ntọ́lọ́ ń ṣe léwọ̀ tí n ta fẹ́ sọ̀rọ̀ lórí jẹ́ kanu ẹ̀ gbogbo ntọ́lọ́ ń ṣe léwọ̀ kájẹ́nà sí àwọn ayé Al-Qur'an Karim ta kéde sìn yóò sọ fún wa bí ó ti máa sọ̀rọ̀ zina tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn ayé àwọn náà tó láwọn nǹkan míì nù inú ntọ́lọ́ ń ṣe léwọ̀ tá a ké ma tó ti wà lára àwọn ayé yẹn gbogbo ntọ́lọ́ ń ṣe léwọ̀ kémi àtẹ̀yìn ó jìnà sí nítorí àti bọ́lọ̀ ń pàdé rẹ̀ alákọ̀ọ́kọ́ tí a wọ pé zina ìtí ń jẹ́ bẹ́ẹ̀ nínú sẹ̀ríà ìsìlámíyà ó ní láṣepọ̀ ọkùnrin àtobìnrin bidun aqdi nikah as-sahih bidun aqdi nikah as-sahih láì jẹ́ pé àwọn òbí obìnrin wọ́n fi obìnrin fún yẹn fẹ́ láya tí wọ́n so yìgì wá pọ̀ gbogbo àṣepọ̀ tó bá wáyé lẹ́yìn kí wọ́n so yìgì obìnrin fọkùnrin kẹfì máa súnmọ́ra lọ́nà ẹ̀tọ́ tí wọ́n fi máa gbà dáadáa gbogbo àṣepọ̀ tó ti yàtọ̀ sí ẹni tá a sojú ẹ̀ fún yẹn zina ní jẹ́ à ń fẹ́bẹ̀ lọ́wọ́lọ́ náà àwọn obìnrin ò tí ì fi fún wa wọ́n èso yìgì à ń bá sùn zina ni obìnrin bẹ lọ́ọ̀dì ọkọ kò sí lọ́ọ̀dì ọkọ ọkùnrin ká pàdé ẹ̀ ohun ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀ wọ́n gbàbí kan lọ wọ́n lọ bára wọn sùn ó fún lówó kò fún lówó ó fún lóúnjẹ kò fún lóúnjẹ zina ni zina ni gbogbo tí bá ti ń jásepọ̀ láàrin ọkọ láyà tí yìí ṣe obìnrin tó sọ̀yìgì ẹ̀fọ́ kùn olókùnrin gorí ẹ̀ zina ni àyàfi tẹ́yìn bá gorí obìnrin à ń ṣubú àtẹ̀ láìmọ̀ fápẹ́jọ́ yìí ń ṣèdánwó àwọn obìnrin wa bá wa ṣèdánwó wọn á sùn lé ọ̀dọ̀ wa obìnrin wa sùn lórí bẹ́ẹ̀dì ìyàwó wa àwọn àmọ̀ pàjọ́jì lọ́wọ́ lórí bẹ́ẹ̀dì àròkè ìyàwó wa ni làwọn kì í mọ́lẹ̀ láìmọ̀ ṣubú àánú a máa wáyé o àwọn kì í ṣe pé wọn ń bẹnu tí a lásán bí ṣe pé tó ní pé ń ṣẹlẹ̀ gbogbo àṣepọ̀ pẹ̀lú obìnrin àtọkùnrin tí iṣẹ́ ìyàwó èèyàn tá a ní yìgì lórí ẹ̀tọ́ sọ fún táwọn òbí ẹ̀ fi fún ni
haramu ni tó yẹ kó lóka kó gbọ́dọ̀ ti fún sọ́wọ́ pé a rí obìnrin tá a fẹ́ fẹ́ a bá a sọ̀rọ̀ kó wọ́n à láti fẹ́ à ń pọ́sẹ̀sì fífẹ́ra wa lójú ọ̀nà kò sọ díẹ̀ tó fún akagorí ẹ̀ kódà bàbá ti dénú ilé wọn tá a ti ń yọjú ilé ta ní ọjọ́ kọ gangan tí ó jáde orí tó bá yá ẹnìkan kò tí ì mà nígbà máa fi fún ni tán ló tó di báwa la ní obìnrin tí ó bá wà ní bàbá rẹ̀ kò tí ì bọ́ lọ́wọ́ ọkọ bọ́ lọ́wọ́ ọkùnrin tó dùn wọ́n fẹ́ kọ́ bẹ́ẹ̀ lómi lọ́mọ bí wọ́n ṣe máa ń sọ dáadáa ní ilẹ̀ Yorùbá wọ́n ti ní bí wọ́n ṣe máa ń sọ nǹkan báyìí. tó yẹ yẹ ká fóbi lọ́nà ọ̀sọ́dọ̀ tó fa kagun orí ẹ̀ tó gbé bàbá rẹ̀ ti dá wa mọ̀ ìyá rẹ̀ ti dá wa mọ̀ wọ́n dá wa mọ̀ páànwá wa ó pè ọ́ láàfáà rẹ̀ fún wa ṣùgbọ́n wò ó tí ì fà fún wa ó lè máa lọ fún àgùntàn lágùntàn ní irúgbìn máa fi irúgbìn sára rẹ̀ láyé pé wọ́n ti fàlẹ́ ọlọ́pẹ́ máa dákúrò wọ́n wọ̀ bẹ́ẹ̀ ọ̀lẹ́tọ̀ ẹ̀ ntí jẹ́ zina nù. ṣe ìwádìí àwọn àfáàtò zina àwọn aburú tí ń bẹ lára zina aburú rẹpẹtẹ ni. ìkànnù ẹ̀ ni pé ẹ̀ ń bá ń ṣe zina pẹ̀lú ẹ̀ tí ìṣèyàwó ẹ̀ ọmọdé ní àbádélé bọ̀ ó ti yàpọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ sì ni máa sì yàtọ̀ láàyè ìyàpọ̀ ọlọ́run tó láàrẹ̀ ga olóbùdó aburú tọ́mọ èèyàn máa ń ṣe lókè ìyẹ̀gbẹ́ ayé tàbáyé nìkan ṣe ká tó burú kí ìyẹ̀gbẹ́ ayé ká fọ ọgbọ ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ gáyà ká ṣe ń tí ọ̀fẹ́ ló tóbi jọ ní téèyàn ń ṣe lókè ìyẹ̀gbẹ́. èèyàn bẹ́ẹ̀ sì sọ sí yìí ẹ̀ ń bá ń bọ́ bẹ́ẹ̀ sí ìṣèyàwó ẹ̀sùn ó ń ṣe ọlọ́run tó láàṣẹ ní kọ́ wọ́ lọ́ọ̀ lálàforíjì kò túbà lọ sọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́ kù láì túbà lọ pàdé ọlọ́run kọ́ mọ́ bàdẹ́ níyà. àkọ́kọ́ nìyẹn lára abúsí mẹ́ lára ṣìnà òun ni pé ọmọ tá a bá bí tá a bá láṣepọ̀ pẹ̀lú omi tí ìṣèyàwó ẹni tọ́bẹ̀ èdòyún ọmọ tá a bí yìí sọmọ ọkọ ọmọ àlènú kọ́dà bí bàbá yẹn gbà pé òun ló ń ní torí òun bá ya rẹ̀ sùn ọmọ yìí sọmọ ọkọ máa lè ní. àbúrú tí ń bẹ láàrin pé tí bàbá yẹn bá kú kò sí láwọn tí ó jogún ẹ̀ quote me quote or unquote ẹ̀rọ pé wíwẹ́ ní ti bẹ́ẹ̀ nu gbogbo fàtàwá nìyẹn ẹ̀ta bàbá sùn tó lóyún láì tí so yìí gẹ fún wa ọmọ àlè lọmọ tó bí ọmọ yóò jogún ìyá rẹ̀ ó ṣùgbọ́n kò ní jogún bàbá rẹ̀ aburú nù tọ́gbẹ́ kì í sọmọ ọkọ wọn ò tí ì so yìí gìtá fi ń bára wọn sùn tèyí doyún wọn bímọ burúkú nù ìlú tí bá ṣe ń tó rọmọ àlè bẹ ni ò tí ì dàgbà tó bá dàgbà tán ìlú wọn dàrú bí Ìbàdàn ṣe dàrú ní ìsìngbà táwọn àlè bẹ dàgbà tán. lára aburú tí ń bẹ lára ṣìnà òun pẹ́ ṣìnà ṣíṣe a máa sọ mẹ́ẹ̀ẹ́dẹ̀kan di tí wọ́n gbé pẹ̀lú mi lónìí tóbi bá jẹ́ ní tó flat tó pé gbogbo yẹn ni máa ń rí bá sùn gbogbo yẹn ni máa ń rí bá sùn wọ́n ní tí wọ́n ń pè lálẹ́ máa ṣàhùn kọ̀mọ́kọ̀ yes kọ̀mọ́kọ̀ bí ọmọ tí ń kọ́ṣẹ́ nìsín tẹ́nìkan ní bùkátà sí nǹkan ní ṣọ́ọ̀pù tó ti ń kọ́ṣẹ́ tí wọ́n rí tó di lọ́wọ́ mú tí ó sì gba ọwọ́ yẹn tí ó fi ọ̀rọ̀ tó lé ìpè tí ó fi pẹ̀lú ẹ̀ ẹ fi mi lọ́wọ́ jàre yẹn fi ọ lọ́wọ́ lẹ̀ ẹ wá ọmọ sí tẹ́ bá fẹ́ ṣe ń gbà náà ó ti dọ̀ ọmọ bú tẹ́lẹ̀ ìbá bá lò tó ẹ pé tiẹ̀ lọ́lọ́run bá gbà pẹ̀lú ti obìnrin tó gbé lọ sínú àpò olùkẹ́ tí ó doyún lọ́jọ́ yẹn àbíjọ́ kẹta ẹlòmíràn tó bá lò lẹ́jọ́ karùn-ún ọjọ́ kẹfà ẹlòmíràn tó bá lò ta ni wọ́n gbé ọmọ fún tó bá bí ó ṣeéṣe pé ẹni tó bá lò àkọ́kọ́ ló lóyún ó lè mọ́jọ́ lè jẹ́ ní kẹta abẹ́ni kan ló lóyún ṣùgbọ́n ẹni tó ń bá rí kẹ́sí lọ́rùn òní ọgbà ọmọ ọlọ́mọ lẹ́ni ìyá ọmọ sì súná ẹ̀ ọmọ ọlọ́mọ ni ọmọ rán sùkú ọmọ ọlọ́mọ ni ọmọ rán lẹ́kẹ́ta pé mùsùlùmí ni ọmọ ọlọ́mọ ni ọmọ rán sọ́fíìsì ọmọ rán bàtà fún ìsọmọ rẹ̀ wọ́n gbé ọmọ ọba fọ́sùn aburú lánàá ọmọ yẹn ìfẹ́ bàbá yìí ní sílẹ̀ mẹ́ tó pé kì í sọmọ ẹ̀ wọ́n kẹ́ mọ́ lọ́rùn ni bó wa ti ń dàgbà sí nìkórè ọmọ wà láàrin bàbá àtọmọ yẹn síra wọn kọ́lọ̀ rẹ̀ sí sábàbí ikú bàbá yẹn tẹ́gbẹ́ ni wọ́n padà pa bàbá torí pé ọmọ tí ì sọmọ ẹ̀ lọ́wọ́ ànulẹ̀ arábùrú ti mẹ́mẹ́ nu arábùrú ti mẹ́ ń bí ìṣìnà òun ni pé zina ò ní gbajúmọ̀ nú àwùjọ kan àyàfi káwọn àìsàn tá a gbọ́dọ̀ ẹ̀rí ọmọ ṣẹlẹ̀ láwùjọ yẹn àwùjọ tí àdébí ọ̀sán gẹ̀ lọ́sọ bẹ́ẹ̀ pé àwùjọ tí zina bá ti gbajúmọ̀ ní tí ọmọ sẹ́mẹ́ pẹ̀lú ọmọ gbóní àrà àìsàn wa táwọn èèyàn gbọ́dọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ bá yí ìyẹn sì pọ̀ lọ́dọ̀ wa ń bí nínú tá a gbọ́njú bá ń bì òun làtọ̀ sí wa nínú tá a gbọ́njú bá ń bì òun ni kíni kàtà máa ń ṣe kékeré nke mágùn
kékeré nké kó lè dìímù ọgbọ́dọ̀ kọ́lẹ́ ẹ̀kẹta o bẹ́ẹ̀ kọ́lẹ́ ẹ̀kẹta yóò gẹ̀tọ́ ní ní o yóò lọ́n tiẹ̀ ni. ní Kwara State láwọn area kan ní Kwara State mọ̀ ma tí n fẹ́ dárúkọ ẹ̀ tí wọ́n bá rí kiri pé ìyàwó àwọn ń ṣiṣẹ́kùṣe pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin àwọn náà ní mọ́kò tẹ́ máa ń lò ń bẹ̀ tá a ti fi mọ́kò yẹn tó mi bá ti da kọjá kò ní kọ ọkùnrin ò ní kọ ẹni ní kọ́ sábà fara kàn sẹ́ẹ̀ mọ́ ti jẹ́ ẹni tójò bá rọ̀ omi tí máa ń wà lára ewé láwọn omi tí ewé bá wà ní kọ́ mọ́ fara kàn níjọba ti di fara kan o ẹni báyìí ìjọba ní ọjà ní láyé tí ọ̀rọ̀ àti ìbára kéde bá sọdún méjì kò ní tí ì ṣe kankan ó sì ti wà lára ẹ̀ wọ́n dúró de jọ́tí èyí ní sè ẹni gbé lórí fídì sùkúù lójú ọ̀nà láàrin ìgboro kọ́dà ló léyìn gẹ́gẹ́ èyàn fara kéde tílé bá délé tí wọ́n kàn kéré gbogbo lẹ́ rẹ̀ ìjọba ẹni wọ́n àtọ̀ akọ kékeré nkeke tí ọ̀gbọ́ ẹ̀rọ yóò ṣe àti ìjọ náà kọ́dà tó ń gẹ́ tílé gbàgbé pé òun ti bómi nǹkan sùn rí tó ń kọ́ ẹ̀sẹ̀ lára rẹ̀ yóò kú gbìn ni. àwọn aburú tí mẹ́lá àṣìnà aburú tó pọ̀ rẹpẹtẹ ni tó yẹ ló ń jẹ́ pé ọlọ́run tó lára ẹ̀ga òfojú rẹ̀ wò sí náà nínú àwọn ọ̀gá aburú tí mẹ́lá àṣìnà òun ni kẹ́hìn tó bá ṣe yọ ọ́ lẹ́tọ̀ sí wíwọ náà akálá ṣe olùmọ̀ọ́sẹ̀ gbére inú náà tẹ́ pé mọ́ọ̀mì ní bá ní tọ́lá àwọn aṣẹ́ eré téèyàn fi lè wà lùjẹ́ náà lẹ́rù olùmọ̀ọ́sẹ̀ gbére inú náà ṣùgbọ́n tó bẹ́ẹ̀ iṣẹ́ tí ò túbá yọ ọ̀ wọ̀ náà. gbogbo ẹ̀ bẹ lára àwọn àyá Al-Qur'an Karim lára aburú tí bẹ lára zina ni pé lásìkò tẹ́ ẹ̀ ń ṣe lọ òótọ́ ìbá jẹ́ àfàtọ́ mẹ́tìtì lásìkò tí ń ṣe zina lọ́wọ́ la yẹsẹ zani hina yẹsni wọ́n wọ mu'min Ànábì sallallahu alaihi wasallam olóòsì náà ò ní ṣe zina nígbà tí ń ṣe zina lọ́kọ́ jẹ́ mu'mini làwọn àfọ oníṣẹ́rí hadith sọ pé wọ́n yọ ìmánìkú lára èèyàn tí ń gorí ẹni tí ì ṣèyàwó ẹ̀ bá a ṣe bọ́ aṣọ kúrò lọ́rùn bàbá fẹ́ bọ́ra lẹ̀ lé bẹ́ẹ̀ wọ́n sì gbé ìmánìkú lára èèyàn èyí ó pò ní mu'mini àsìkò yẹn tó bá kú lẹ́yìn ẹ̀ àsìkò òkú sí mu'mini òkú sí fásikì làásì. inú òkan táàbù ejò ní mẹ́mbẹ́ àbákẹ́ kàbí tata ń sọ́kọ tẹ́nìkan ń wọ̀ ọ́ lọ tẹ́nbà sọ fún ọ̀ntàn pé ọ̀kàndínyọ̀ ó yẹ kó nǹkan mọ̀ fún ẹ pé ọ̀kàndínyọ̀ nìkan kọ́ lẹ́yìn tó bá kàdé tó tó kàn ní nǹkan mìíràn náà nù ẹ̀ ihò kan nù lé kan táàmù ti mẹ́mbẹ́ ejò ní mẹ́mbẹ́ ní àbákẹ́ àbí tata ń sọ́kọ àbáwọn nǹkan olóró mi ní mẹ́mbẹ́ àmà àwa ń wọ bẹ́ẹ̀ lọ kí lè fẹ́ wọ nú ààyè tí ìsáyè yín sí tẹ ilẹ̀ tí ọ̀rọ̀ tó jẹ́ ní sọ ìmọ̀kùn ẹ̀rín etí èsì tó ń wọ bẹ̀. tẹ́ ẹ bá kan àdánwò látara àṣepọ̀ ọbú tara ìsọdí nǹkan gbajúmọ̀ lónìí kóòtù ọ̀daràn ẹlẹ́bi àdánwò táyé tó bá kó 8 okó àtọ̀sí okó mọ́gùn olùmọ́gùn àti gbogbo náà nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí. tó bá ṣẹlẹ̀ síyàn ó tó ní kó dára ẹlẹ́bi kámọ̀dé ní kankan lẹ́bi nítorí pé òun lọ sínú ọgbà tọ́lọ́ ń ṣe léwọ̀ fún láti wọ̀ ó lọ́wọ́ bẹ̀ lọ ìtọ́ bá kàn bẹ́ẹ̀ kọ́ máa ran kì í wá ṣe pé ta bá kàn bẹ́ẹ̀ ká máa ran tayé nìkan ó tún á kú ta lọ kìyàmà falẹ̀ ìgbọ̀ràn sọ́lọ́ lẹ́nu tí ó bọ́lọ̀ ń pàdé ẹni tọ́lọ́ ń bínú sí. ìyẹn lọ́wọ́ tó fi jẹ́ pé ọlọ́run tọ́la ẹ̀ ga nínú Suratul Isra àfà àyà ìkejìléníọgbọ̀n Quran chapter 17 verse 32 sura kẹtàdínlógún àyà kejìlélọ́gbọ̀n ọlọ́ọ̀ni. wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. ọlọ́run tó lárí kẹ́lí wala taqrabu zina wala taqrabu zina zina ọ̀ṣọ́ zina agbèrè ìṣekúṣe torí èdè Lárúbáwá wọ́n súnmọ́ra wọn zinaton ọ̀ṣọ́ là máa ń sọ obìnrin lórúkọ zina obìnrin jẹ́ zinaton ọ̀ṣọ́ ní tá a fi sọ̀sọ̀ fún mi yẹn tá a bá ní zina ìtumọ̀ ẹni pé ẹni tó ìṣekúṣe ṣe azaniya obìnrin tó ṣekúṣe azani ọkùnrin tó ṣekúṣe pẹ̀lú ẹni tí ṣe yàwó ẹ̀
ó tó kù mí. zinat zain nun tó ní alif lẹ́yìn nínú askari tí mi àtẹ̀yìn máa ń ṣe mẹ́ta kan báyìí. táyọ̀ ẹ̀sán sọ pé tó sọ fún ìyàwó rẹ̀ Maimuna radiyallahu anha nígbà tí ó fi ilẹ̀ lórí pé ń ṣe askari nínú ilé tó padà dé wá bá lásìkò dùn àtọ́túnba lórí ìjókòó askari rẹ̀ náà ti ń ṣe tí ó ti parí. táyọ̀ àwọn ọmọ gbólóhùn nǹkan tó wá wí lẹ́ẹ̀mẹ́ta ládàá tó gbà lórí ìjùgbọ́n tó ti wí lẹ́ta lọ́lọ́ ta ló mọ gbólóhùn náà. subhanallahi wa bihamdihi adada khalqi wa ridha an-nafsi wa zinata arshihi ẹ̀wọ́ tẹ́lẹ̀ ní tó yàtọ̀ sí zina ó yàtọ̀ sí zina. tẹ́lẹ̀ àti wí mẹ́ta rẹ̀ tẹ́lẹ̀ máa fi wákàtí kan ṣàṣkárì tó wí mẹ́ta rẹ̀ pẹ̀lú tí o jù ṣẹ́jú kan lọ tí èwì ní tí ó gbà lórí ẹ̀jú wákàtí kan lọ. àlejò sọ̀rọ̀ sọ pé ká máa wí òun kápá àwọn tó kù tì àti tó lọ́nà míì tá a tún bá rí iṣẹ́ rí tọ́pọ̀ lọ́dọ̀ Ọlọ́run àmọ̀ wí òun àmọ̀ wí táwọn wí tẹ́lẹ̀ tọ́lọ́ tó wí yẹn náà kò dúró lórí ònìkan mọ́ náà ń ṣe mí ẹ jẹ́ n padà sórí tí mo torí ẹ̀ lọ torí gbólóhùn ló gbé mi lọ. Ọlọ́run wà látàkùrọ̀. wà látàkùrọ̀bù zina. Ọlọ́run ẹ má súnmọ́ zina látàkùrọ̀bù ẹ má súnmọ́. fíìlì kínú. ìlàmúrú. lànàhíyà ni mẹ́mẹ́ wà látàkùrọ̀bù lànàhíyà torí ẹ̀ ló fi pa nóònù ní sùn àstàbà lè pa nóònù tẹ́yọ̀ jẹ́ àmì fún kíkókẹ́ni fọwọ́fọ́ marufun bi nọ́ọ̀nì takrabuna takrobani yekrobuna yekrobani àti takrobin ẹnu àfọdù kamsa marufun bi thubuti nọ. àwọn àpàlù yẹn torí lànàhíyà tọwọ lànàhíyà li tahrim nàhíyà li tahrim látọ̀lọ́ fi máa sọ nǹkan dé wọ̀ pé ẹ má dé nìkan yé wọ̀ ni wala taqrabu zina ẹ má dé di zina ẹ má sọ̀rọ̀ tó sí ẹ tá a bá súnmọ́ nǹkan là á ṣe obìnrin tọ́tọ́jú tọ́tọ́nu tó kàtìkì tó filẹ̀ kẹ́ẹ̀dì olórí ibù ni ẹ má sọ̀rọ̀ tó sí rẹ̀ ẹ má pé ra ọ̀kàrà lórí ẹ ẹ má rọ ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ má rà lápá rẹ̀ ẹ má kí o ẹjọ́ máa bára nu ẹ lọ ẹ má jọ kó bẹ́yìn òfò orí ibú ní ń tà ká ẹ má sọ̀rọ̀ tó sí ẹ obìnrin tọ́yọ̀ orí ọ̀yàn ẹ̀ta tọ́yọ̀ dájọ́ ọ̀yàn ẹ̀ta tọ́yọ̀ díìta tọ́ra aṣọ àǹkárá àbíkínì tọ́wọ́ amú aṣọ tọ́wọ́ transparent aṣọ alá bíi àjọ wọ́n rán gíní láti bí ọrùn wọ́n rán débi wọ́n á fi àjọ sígbáyà kẹfì máa wọ̀ yẹn ta wọ́n tó fi àjọ síbìlàjì tán dísàlẹ̀ gíní wà wà láàrin méjì àbáǹkárá láàrin méjì tó wá ti ń lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbogbo ẹsẹ̀ rẹ̀ lọ́ọ̀kan títí dé ibi ìtàn rẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbogbo àyà lẹ́ẹ̀mọ̀ gbogbo aráàjì lọ́ọ̀kan ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ ń ta orí ibú ká ń ta òfò ká látàwọ̀ ha ẹ má sọ tòsí ẹ o tẹ́ ẹ bá lòde tẹ́ pé ní má gbóúnjẹ lọ sọ pé ẹ jẹun ẹ má sọ tòsí rẹ o ẹ ẹ tẹ́yàn bá súnmọ́ ní ma.